Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi. Hmm. A kú ìgbà yìí o, a kú àsìkò yìí o, a kú bó ṣe ń lọ o. Eléyìí ga jù, eléyìí wà, ó wà fantastic o. A mọ bá ṣe fẹ́ ro ọ̀rọ̀ yìí o. A dẹ̀ mọ bá ṣe máa ṣe nǹkan tó wà láàfin tí gbogbo ẹ̀ máa fi rújú tó máa fi ráyè. Ṣùgbọ́n a mọ̀ pé ohun gbogbo ni Ọlọ́run lè ṣe. Kò sí nǹkan tó ṣòro ṣe fún Ọlọ́run láti ṣe. Bẹ́ẹ̀ ni, nítorí pé ẹ̀yin lè máa kọ́ wa láti mọ̀ ọ́ ṣe. Ẹ dẹ̀ kọ́ kábíyèsí láti mọ̀ ọ́ ṣe tí ààfin yín máa fi tòrò. Ọlọ́run ló máa ṣe o, ṣùgbọ́n ó máa lo ènìyàn láti ṣe. So gbogbo ẹ̀ dọwọ́ kábíyèsí, tí a bá sọ lọ sọ́bọ̀, ọwọ́ kábíyèsí ló wà. Ṣé mo sọ fún wa ní àárọ̀ tí ọmọ yẹn fẹ́ bẹ̀rẹ̀ tó fẹ́ lọ sí ilé ìwé láàárọ̀ tó ti múra fún un. Tán ní kí àwọn convoy kan wá tẹ̀lé ọmọ yẹn lọ sí ilé ìwé yẹn Tádéníkáwò kan gbé lọ sí school. Ìgbà tó dẹ̀ di pé wọ́n múra tán tí wọ́n dẹ̀ rí pé wọ́n ti ṣe tán, kọ́lọ́run kó ṣọ́ wa lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni tá ò ṣọ́. Ná bá ní Mariam sá jáde. Ẹ dúró, ẹ dúró, ẹ dúró. Kí ló dé? Ó lóun fẹ́ tẹ̀lé wọn láti mú Tádéníkáwò lọ ilé ìwé. Gbogbo ẹ̀ náà lẹ gbọ́ láàárọ̀. So tí kábíyèsí ní kò sáàyè, ìwọ kọ́ ló ń mú ọmọ lọ ilé ìwé. Ó ṣe wá di tó ní pé torí pé wọ́n ti wá sí ààfin, ìwọ ló fẹ́ wá mú lọ ilé ìwé. Ó ní kábíyèsí ẹ jẹ́ kí òun mú ọmọ yìí lọ ilé ìwé, ẹ jẹ́ kí òun take care. Ṣé ẹ mọ̀ pé ìyá ẹ̀ ṣẹ̀ bímọ, ìyá ẹ̀ wà lọ́múgbọ̀, ìyá ò ní ráyè. Ẹ jẹ́ kí òun náà ṣe àájò yẹn. Kábíyèsí ní mi ò fẹ́ ru àájò tiẹ̀ o. Fi Tádéníkáwò lẹ̀, má sún mọ́ ọmọ yìí. Tó bá fẹ́ ọmọ tó fẹ́ mú lọ ilé ìwé, lọ sí ilé yín lọ́hùn. Lọ máa mú ọmọ lọ ilé ìwé, kì í ṣe ọmọ ti eléyìí, kì í ṣe ọmọ Naomi. Kì í dẹ̀ ṣe ọmọ ti tòun. Kábíyèsí ṣé ẹ mọ̀ pé ọmọ yín náà ọmọ òun náà ni. Kábíyèsí ní o ṣé o. Alájò ò gbóná, fi í lẹ̀. Wọ́n ní bí àwọn people yẹn ṣe fẹ́ lọ ilé ìwé, wọ́n kàn ṣe fẹ́ move. Wọ́n ní ṣe ni Mariam kàn sá wọnú mọ́tò lẹ́ẹ̀kan náà. Kí ló dé? Ó ní wọ́n jọ máa lọ ni. Wọ́n ní ó jẹ́ pé ó mean nǹkan tó fẹ́ ṣe. Ná bá ní Ashley bọ́lẹ̀, wọ́n ní Ashley ò bọ́lẹ̀. Ashley bọ́lẹ̀, bínú ṣe bí kábíyèsí nìyẹn. Ná bá ní kí àwọn security wọ́ Mariam bọ́lẹ̀ o. Bọ́n ṣe wọ́ Mariam bọ́lẹ̀ nìyẹn. Wọ́n máa rò pé bóyá ọ̀rọ̀ yìí ti tán síbẹ̀ o. Àṣé Mariam ó yìí ní another plan fún Tádéníkáwò. Ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn sọ nígbà tá a sọ̀rọ̀ yẹn nígbà yẹn pé àwọn tó comment wọ́n ní Naomi ṣọ́ ara gidi gan torí kò sí nǹkan míì tí Mariam ń wá lára Tádéníkáwò láti gba àsìkí ọmọ yẹn. Kó ṣọ́ra fún àsìkí ọmọ yẹn kí Mariam má lọ gba àsìkí ọmọ yẹn. Àwọn èèyàn sọ lóríṣiríṣi. Ná bá ní wọ́n pa yẹn tì. Èyí tó wá worst tó wá ṣe. Ìgbà tọ́mọ yẹn dé láti school, ó tún watch. Ìgbà tọ́mọ dé láti ilé ìwé, ó tún watch. Kí ló ń fẹ́ ṣe o? Wọ́n ní bó ṣe dé chamber kábíyèsí, bó ṣe ṣí chamber kábíyèsí ló wọ compound. Kúkú mọ bí
chamber kábíyèsí ṣe jẹ́ ṣe rí wọ́n ní lòun fẹ́ rí kábíyèsí ó wọbẹ̀ wíwọbẹ̀ tó wọbẹ̀ ó ṣe rí Tádéníkàwò ní chamber wọ́n ní ṣé wọn pé ó gbọ́dọ̀ ṣe rí nísàlẹ̀ gẹ́gẹ́ bọ́n ṣe sọ Tádéníkàwò lórí ló kọ́kọ́ pàdé ìgbà tó ní ṣílì ibẹ̀ fún ọmọ pé kó jáde síta ètò òun wọ compound ibi tí chamber kábíyèsí wà ló bá pàdé Tádéníkàwò àfìgbà tó náwó gan Tádéníkàwò ló dẹ̀ padà sí chamber tí ó dẹ̀ wọ ọmọ yẹn lọ sí chamber tiẹ̀ ló tilẹ̀kùn before you know it wọ́n bẹ̀rẹ̀ sí ní wá Tádé wọ́n náà wá Tádé o Tádé dà Tádé dà Tádé dà Tádé wọ́n náà wá Tádé o bí eré bí àwàdà wọn ò rí Tádé o wọ́n ní gbogbo ààfin dàrú níbi tán ti ń wá Tádé kò sẹ́ni tó sọ pé Tádé òun rí Tádé kò dẹ̀ sẹ́ni tó sọ pé Tádé wà lọ́dọ̀ wọ́n ní gbogbo wọn tilẹ̀kùn gbàgbàgbé eléyìí ní kò sí Tádé lọ́dọ̀ tó wọ́n ní kò rí Tádé lọ́dọ̀ ọ̀rọ̀ yìí àbí mi o bí wọ́n ṣe wọ́n ní bí kábíyèsí ṣe wá wọ́n ní ìyàwó ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ké ń sunkún gidi gan ìyẹn Queen Naomi pé kábíyèsí ṣe rí iṣẹ́ tí mò ń sọ fún ṣe rí nǹkan tí mò ń sọ pé mi ì fẹ́ wá sí ààfin mi rẹ̀ ò fẹ́ wá sí Ifẹ̀ ẹ bá fi mí lẹ̀ l'Ákúrẹ́ kí n rọra máa ṣe ayé mi pẹ̀lú àwọn ọmọ yìí ó ní dandan kí n máa bọ̀ níbí kí n máa bọ̀ níbí nǹkan tí mò ń pariwo lé lórí lélẹ́yìí o pé mi ò fẹ́ ó ní sìn níbo la mọ̀ tá fẹ́ wá Tádéníkàwò lọ pé kábíyèsí tára yẹn kábíyèsí wa lọ pé wọ́n ló pe CCTV cameraman pé kó wá kó sáré wá wọ́n nígbà tí yẹn dẹ̀ dé wọ́n dẹ̀ ní ó yá Naomi tẹ̀lé oní CCTV kó lọ operate kó máa wo nǹkan kó máa wo fíìmù nǹkan tó bó ṣe ń lọ wọ́n náà bẹ̀rẹ̀ sí ní wò wọ́n bá rí Mariam bó ṣe sọ bó ṣe wọnú chamber tó náwó gan Tádéníkàwò àfi rẹ́rẹ́rẹ́ tó mú lọ nínú chamber tiẹ̀ tó bá lọ́ọ̀kì ilẹ̀kùn wọ́n ṣàrí gbogbo direction bí Mariam ṣe wá mú Tádéníkàwò wọ́n ní bí kábíyèsí ṣe wá wọ́n ní before you know it everybody dey rush àwọn tó ń wá Tádé wọ́n náà ti rush wọnú chamber Mariam wọ́n ní wọ́n kanlẹ̀kùn Mariam ò ṣílẹ̀kùn wọ́n gbálẹ̀kùn wọ́n ní Mariam ò ṣílẹ̀kùn wọ́n ló yá pé kábíyèsí ní kán bẹ̀rẹ̀ sí ní kán máa fọ́ ilé yẹn pé kán já gbogbo ilẹ̀ kán já whatever nǹkan tó lọ́ọ̀kì rẹ̀ báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní gbágbágbùgbù tán bẹ̀rẹ̀ sí ní já ilẹ̀kùn wọ́n níbẹ̀ ni Mariam ti wá ṣílẹ̀kùn wọ́n ní bó ṣe wá ṣílẹ̀kùn ṣíṣílẹ̀kùn tó ṣílẹ̀kùn ló bá Tádéníkàwò tọmọ yẹn ń wu gidi gan tọmọ yẹn ń ké wọ́n ní pẹ̀lú oúnjẹ tó gbé sílẹ̀ pé kí Tádéníkàwò kó máa jẹun wọ́n ní Tádéníkàwò pé òun ò jẹ o ẹ jẹ́ kó òun lọ rí ìyá òun lọ rí mọ́mì òun ò jẹun kán ṣílẹ̀kùn fóun kóun lọ rí ìyá wọ́n lọ́mọ yẹn ti ké ojú ẹ̀ ti wú ní nǹkan tí wọ́n ní Mariam tí ó ń ṣe fọ́mọ yẹn nínú yàrá ẹ̀ wọ́n ní bó ṣàṣe náwó mú ọmọ ọlọ́mọ nìyẹn padà sọ́dọ̀ yìí lọ́ba ní kábíyèsí wá sọ fún Mariam Mariam ó bímọ tiẹ̀ mi ò ní kó má lọ wo àwọn ọmọ ẹ̀ mi ò ní kó má ṣe whatever anything tó bá fẹ́ ṣe lọ ṣe fún àwọn ọmọ ẹ̀ bẹ́ẹ̀ sì fi ọmọ ọlọ́mọ lẹ̀ ọmọ Naomi lélẹ̀ ìwọ bí tiẹ̀ Naomi ò bẹ́ẹ̀ du àwọn ọmọ tiẹ̀ má bá Naomi du ọmọ tiẹ̀ padà sílé ó free láti lọ mú àwọn ọmọ ẹ̀ lọ sí anywhere ṣùgbọ́n má mú wá sí ààfin láti ṣe òfin tóun ṣe fún ẹ pé òun fẹ́ rí
ẹni ọmọ tẹ́tí bí síta òun ò fẹ́ rí ní pálásì òun, ilé bàbá ọmọ lọmọ ń gbé. Fi ọmọ tòun sílẹ̀, fi ọmọ tòun sílẹ̀ Mariam, dúró ti nǹkan tiẹ̀, fi nǹkan ní nǹkan lẹ̀. Wọ́n ló tán o. Wọ́n ní bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Mariam. Ó yẹ kó rí bẹ́ẹ̀ ìgbà tí kábíyèsí tó jẹ́ pé ọwọ́ kábíyèsí ni gbogbo ẹ̀ wà. Ẹ̀yin èèyàn mi, báwo la ṣe fẹ́ kọ orin wa la fẹ́ kọ sí gbẹ̀du báyìí. Naomi ti wá sáàfin, ó ti dé finally, ó ti ń gbé láàfin. Báwo ni Naomi ṣe fẹ́ ní ìsinmi? Àfi agbára Ọlọ́run. Àwọn tó ní kí Naomi má ní ìsinmi nínú ilé ọkọ ẹ̀, Ọlọ́run máa bá a trace wọn, chase wọn ìwé o lágbára Kristi. Kọ́lọ́run kó wá rí sí ọ̀rọ̀ Naomi o, kó wá gbọ́ ọ̀rọ̀ Naomi gbòòrò. Torí eléyìí lágbára o. Ẹ̀yin nìkan la fi gbogbo ayé Naomi lé lọ́wọ́ kẹ́ wá bá a tún ṣe o. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àṣẹ. Ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ ẹ bá wa subscribe. Torí Ọlọ́run nìkan ló ní dédé o. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi tẹ́ fi ń tẹ́tí sí i. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Àánú Ọlọ́run á dẹ̀ dúró tì wá. Nítorí orúkọ rẹ̀ Jésù Olúwa wa. Àmín.